káàkiri àgbáyé ó rẹ̀ dùdù ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n, ètò tó ń dáni lárayá, ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ, ètò tó ń gbé ìdílé ró, ètò tó ní ṣe pẹ̀lú àṣà, ìròyìn eré ìdárayá, ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. bẹ́ẹ̀ ni live on air for advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. lọ́gán ni gbogbo ayé yóò gbọ́. rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom, the classy of African community, online station best for the community, home and abroad. ìbílẹ̀ rédíò ni mò ń perí ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe, ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa. ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì. 4728743. ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì. 4728743. ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ tìtìtì. Òṣùpá òpin méjì, àtúgbèrè wa dé. Òṣùpá òpin méjì, àtúgbèrè wa dé. Àwa lòun ní àwa lànà. Eré aládùn, ìṣàrí fọ́mà ní. Ìṣàrí fọ́mà, ìṣàrí fọ́mà, ìṣàrí fọ́mà sàlẹ̀. Níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá, wọ́n kí yín wípé ẹ kú déédéé wò yìí, ẹ kú àsìkò yìí, ẹ kú bójú ọjọ́ ti rí. Níbikíbi tí ọwọ́jà ètò yìí bó bá ti ń dọ́dọ̀ yín, wọ́n kí yín wípé ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú ọjọ́ gbọ̀rọ̀ bí ọwọ́ aṣọ káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Níbikíbi tí ẹ bá ti ń wò wá, wọ́n kí yín wípé ẹ kú ọwọ́ iṣẹ́ lónìí, ṣe dáadáa ni, ẹ kú àtàárọ̀ bó lọ́wọ́ iṣẹ́. Níbikíbi tí ẹ ti ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá, èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic ọbẹ̀jẹ̀bù ìyá àbàdàn yín náà rèé. wọ́n tún tilẹ̀ sórí ètò yín, ètò wa òṣèré ìlú mọ̀ọ́ká, níbi tí a ti máa ń mú àwọn òṣèré wá jankan-jankan lórí ètò náà látún ti dé fún ti ọjọ́ òní. mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú àjálẹ́ níbikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ti gbọ́ mi tẹ́ ti ń wò mí. ẹ̀yin èèyàn wa nínú ilé, mo kí gbogbo ẹ̀yin bàbá, ẹ̀yin ìyá wa lọ́kùnrin lóbìnrin ọmọdé àti lágbàlagbà. mo kí gbogbo ẹ̀yin wòlíì àfáà ìmáàmù ṣéèkì, mo kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá káàkiri igun mẹ́rin àgbáyé níbikíbi tẹ́ ti ń wò wá, tẹ́ ti ń gbọ́ wa láti lè ṣe wa ìbílẹ̀ rédíò TV tiwantiwa lára àgbàyídá ètò fìdí kalẹ̀ sílùú London ní United Kingdom. níbẹ̀ náà lẹ ti ń gbọ́ wa, tẹ́ ti ń wò wá. mo kí yín wípé ẹ káàbọ̀ sórí ètò fún tòní, ṣe dáadáa làbá yín.
àtàárọ̀ lónìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ ọba mi ọba tó fún wa lọ́jọ́ òní rí ọba tó jẹ́ wà láyé wà láàyè tàtúnbẹ̀ láàyè ara wa ọlọ́wọ́ ọba tí ò pè wá lòkú ọba tí ò já dòkú tí ò já dọ̀fọ̀ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba mi òkè ọba mi àárín gedegbe ọba mi ọlọ́gbọgbọ tí yọmọ rẹ̀ nínú òfin ọba tí jẹ́ pátápátá alápàrọ̀gọdọ̀ ògo arúgbó ọjọ́ ọba mi àdàgbà mọ́ pààrọ̀ oyè ọlọ́run lánàá lónìí ọlọ́run títí ayé àìnípẹ̀kun ọba tó jẹ́ ó ṣeé ṣe fún wa ọba tó mú wa wà láyé wà láàyè tó tún mú wa wà láàyè ara wa ọba tí ò jẹ́ kíbi ó jẹ́ tiwa àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba wípé ojúmọ́ ire tún mọ́ wa lónìí òní náà ní ọjọ́ 17 nínú oṣù kẹsàn-án ọdún 2020 òní náà ní ọjọ́ Thursday ọjọ́ àlàmísì bí Yorùbá ti ń pè é lórí ètò níbẹ̀ náà la wà yìí tí mo ti ń kí yín pé ẹ káàbọ̀ sórí ètò fún tòní èmi ọmọ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic rẹ̀ wọ́n náà lórí pírẹsẹ̀ntà yín rẹ̀ asọ̀rọ̀ tẹ̀fẹ̀ ti mọ̀ràn ẹ láǹfààní láti máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com bákan náà lórí tuning radio ẹ láǹfààní láti máa gbọ́ wa lórí tuning ẹ download tuning sí orí látòrí app yín ẹ download tuning tẹ́bí ti download tuning ẹ search fún ìbílẹ̀ rédíò lórí ẹ̀ kétékété báyìí náà lẹ́ẹ̀ máa gbọ́ wa tẹ́sí máa wò wá lórí ètò bí lẹ́ẹ̀ máa gbọ́ wa bá ti wà lórí ètò yìí bákan náà lórí Instagram wa ìbílẹ̀ rédíò TV lórí Instagram ẹ rí wa ń bẹ̀ lórí Facebook page wa ìbílẹ̀ rédíò and television tiwantiwa TV UK ẹ máa rí wa wù ń bẹ̀ lórí profile timeline wa ìbílẹ̀ rédíò and TV tiwantiwa ẹ máa gbọ́ mi ẹ sì máa wò mí náà ń bẹ̀ live and direct bí mo ti wà lórí ètò orí ètò náà láwà yìí níbi tá a ti ń dábí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe pẹ̀lú àlejò gbáǹkọ́gbì tí mo gbé wá sórí ètò fún tòní à ń retí àlejò wa ní kété tí àlejò wa bá ti dé náà ni wọ́n gbé wọn sórí ètò bó o lọ́jọ́ ọjọ́ lọ́dọ̀ yín bò níṣẹ́ lónìí ṣọwọ́ ọ̀ṣẹ́ yá gbogbo ẹ̀yin alájẹ bàbá lọ́jà gbogbo ẹ̀yin òdókòwò gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ oṣù bó o ní o ṣàjẹwọ̀gbá gbogbo ẹ̀yin wakọ̀wakọ̀ gbogbo ẹ̀yin wẹ́dà ní ẹ̀yin hairdresser ní tẹ́lọ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lódò ẹja náà apẹja gbogbo ẹ̀yin làkè gbogbo ẹ̀yin àgbẹ̀ wa tó jẹ́ pé tó ẹ̀yin náà lẹ́ ń gbìn tẹ̀ ń kọ́ tààfin rí jẹ àdúpẹ́ o àkí gbogbo yín pé ẹ kú déédéé wò yìí. lórí rédíò ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí wẹ́bsáìtì mo kí yín gbogbo ẹ̀yin tẹ́ yìí sì ń darapọ̀ mọ́ mi lórí Facebook wa náà mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò yìí gbogbo ẹ̀yin silent listener silent watcher wa mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò ìyá mi Abímbọ́lá JP mo kí yín ẹ káàbọ̀ sórí ètò yìí gbogbo yín pátá náà ni mo kí bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ mi ẹ bá mi share rẹ̀ fún àwọn olólùfẹ́ yín fún àwọn èèyàn yín pé káwọn náà ò ṣe kíni kí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò kájọ gbádùn àlejò wa tí àgbéwá sórí ètò lónìí ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share rẹ̀ kí àwọn èèyàn wa nílé káwọn náà ó lè jẹ ìgbádùn ètò yìí ẹ bá mi share rẹ̀ fún àwọn olólùfẹ́ yín ẹ̀yin náà lè rewatch ẹ lè rewatch play program yìí láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé a ti wà ní orí ètò. ṣeun ìyá mi Mabel George mo kí yín o ẹ ṣeun ìyá mi ẹ káàbọ̀ sórí ètò yìí ara ò lè bí o ìyá mi mo kí yín ẹ kú déédéé wò yìí.
Ọmọ nílé fẹ́ ló lẹ́. Ẹ ṣeun bàbá mi Bobby JJ wọ́n ní ìyá Ìbàdàn long time house family miss your program. Ẹ ṣeun bàbá mi èmi náà miss yín ẹkùnjọ mẹ́ta family nǹkan o ṣàlàáfíà lẹ́wà. Ìyá mi Mabel mo kí yín ẹ káàbọ̀ sórí ètò fún tòní. Mo kí yín o ìyá mi ẹ kú dédé àsìkò yìí. Ẹ máa bá mi share fídíò yìí, ẹ máa bá mi share. À ń retí àlejò mi tálejò mi tán bá ti worí ètò máa gbé wọn wọlé. Àlejò mi mo ti rí wọn lórí ètò báyìí. Àmọ́ kí n tó gbé àlejò mi wọlé ẹ jẹ́ kí n fi orin yìí kí n fi gbé àlejò mi gorí ètò. Kí n fi orin yìí kí n fi gbé àlejò mi kí n fi gbé wọn wọ orí ètò. Mo kí yín ẹ̀yin tèmi ẹ ṣeun ṣe ẹ má bá mi share ẹ má bá mi share ẹ like ẹ comment ẹ má bá invite àwọn èèyàn wa. Ẹ má bá mi invite àwọn olólùfẹ́ yín ẹ má bá mi invite wọn sórí ètò pé káwọn náà ṣe kíni kí wọ́n darapọ̀ mọ́ wa ní orí ètò yìí. Àlejò mi wọ́n ti wà lórí ètò báyìí ẹ jẹ́ kí n gbé wọn wọlé. Orin tí mo fẹ́ fi gbé àlejò mi worí ètò òun náà leléyìí. Gbàtà orí nǹkan jẹ, gbàtà yóò jẹ, gbàtà orí nǹkan jẹ. Wọ́n yẹra fún wa, wọ́n jápa, wọ́n yẹra fún wa, wọ́n sá lọ, wọ́n fèrè yé, wọ́n fèrà, wọ́n yẹra fún wa, wọ́n jápa. Àwọn èèpo àti àwọn èèpo, àwọn lábọ́ sí àwọn èèpo, àwọn tẹ́lu sí àwọn èèpo, àwọn èèpo àti àwọn èèpo, àwọn lábọ́ sí àwọn èèpo, àwọn tẹ́lu sí àwọn èèpo. Wọ́n ti sọ wọ́n ti ṣẹ́ wa, lórí WhatsApp wọ́n ti blog wa, àti wọ́n tí wọ́n respond wa, wọ́n fẹ́ kó wọlé wọ́n respond wa, lórí nígbà wọn fi ń bá a dé. Òsì mánéjà ọmọ máa ní wọ́n ti gbà wípé lórí máa dé wọ́n tún sọ wípé lórí rà á rí ara rí afúrájú wa bọ̀ ẹ máa fọwọ́ sí ìjọba máa rí máa jẹ ẹrù bá mọ yín náà mọ yín ìjọba gbé mú bá sá ọmọ náà ìjọba tó máa ń dùn sá kí ló wá tẹ mọ́ mú nígbà ẹ̀ tó bá fẹ́ sá ṣe bá fẹ̀rẹ̀ tí wá pé òun àti ìpọ̀ ẹ̀fẹ̀rẹ̀ tí wá pé òun àwọn èèpo àti mọ̀ ní àwọn èèpo. Bẹ́ẹ̀ ni a ti mọ̀ wọ́n pọ̀lọpọ̀ àwọn èèpo ni wọ́n ńlá ẹ mà káàbọ̀ bàbá mi ṣe dáadáa lẹ dé. Àwa lé dàrí àwa lé. Ẹ jẹ́ kí ó dà pé ẹ jẹ́ kí n fi ohùn yín sí afẹ́fẹ́. Ẹ káàbọ̀ sà ṣé ẹ ń gbọ́ mi báyìí sà? Mo ń gbọ́ yín yéké mo kí gbogbo ọmọ Oòduà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Èmi tí yín tó tọ́ Jude Ọgọmẹ́bunem Nnàbífé Ókùwàdí Egwu Chukwuka. Ìyẹn akíjú òkúrò tewé rẹ̀ pẹ́ lárọ̀ọ́sẹ̀ tí yan bẹ̀rẹ̀ ọba láàyò. Mo wà nílé fún ní o. Bàbá mi orúkọ yìí ọ̀pọ̀ débi wípé wọ́n ní bẹ́yàn bá perí àparò àmọ́ ẹja kan kódà nínú orúkọ yìí. Cotton bush. Àwọn lára àwọn orúkọ tí ẹ dárúkọ yìí lára àwọn orúkọ yìí ìjẹ́ tí ẹ lè bá wa sọ ní Yorùbá èyí tó bá jẹ́ Yorùbá tó ní mo mọ̀ pé Chukwu ọkọ Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ àmọ́ ètò parí rẹ ni mo mọ̀ tó kọ́ rẹ̀. Ọgọmẹ́bunem oore mi ò ní pa mí. Oore mi ò ní pa mí. Nnàbífé bàbá ṣe kókó. Ókùwàdí Egwu ọ̀rọ̀ ayé yìí gbẹgẹ́. Orúkọ ńlá gbáà ni orúkọ ńlá ni. Ẹ ṣeun bàbá mi akínyín káàbọ̀ sórí ètò yìí láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV náà rèé nílùú London láfi kalẹ̀ sí tá a ti ń dábí ẹ̀dùn tá a sì ti ń rọ̀ bí òwe adúgbòpá àfìwé pè yín bàbá mi ẹ sì jẹ́ wa ní gbèdégbèdé mo kí yín pé káàbọ̀ sórí ètò yìí fún gbogbo ojú àti gbogbo nínú ilé mo fẹ́ kẹ́ ẹ bá ń kí gbogbo ará ilé pé wọ́n kú ilé o wọ́n ní ẹni tí ò kí ni kú ilé wọn lọ pàdánù káàbọ̀ bàbá mi kọ́ bàbá mi. Ewúrẹ́ tí ó ṣàgò òun ló di ẹran àmúso àgbò tí ó ṣàgò dẹran àmúdé
ẹ̀yin aráalé mo kí yín àgọ́ onílé o àgọ́ yá o ṣé àlàáfíà la bá gbogbo yín o mo ní fọkànbalẹ̀ pé pírí lolongo ní jí àlébókun ẹ̀rẹ̀ yín lórí ìtẹ́ láyé. àmì àṣẹ Èdùmàrè ẹ ṣeun bàbá mi mo fẹ́ kẹ́ ẹ bá mi mẹ́nuba díẹ̀ lára àwọn iléèwé tẹ́ ẹ lọ fún àǹfààní àwọn olólùfẹ́ yín tí wọ́n ń gbọ́ wa lórí ètò yìí. ilé ẹ̀kọ́ àkọ́kọ́ tí mo lọ ìyẹn St. Thomas's Aquinas Primary School ní Sùúrùlérè mo ti bẹ̀ kú ò mo wọ̀wé mẹ́fà ìyẹn Archbishop Age Memorial Secondary School ní Mushin láti bẹ̀ mo lọ lo ọdún méjì ní Poli Ìlaró ND mo tún lo ọdún méjì ní Yaba Tech lẹ́kọ̀ọ́ ibi táwa kàwé mọ nìyẹn o àmọ́ ọgbọ́n orí ò mọ síbẹ̀ o. Bàbá mi ẹ gbìyànjú kódà ẹ gbìyànjú ẹ mú díẹ̀ kúrò ńbẹ̀. Ẹ̀yàn ní ọmọ rẹ̀ ò lè mọ̀ bẹ́ẹ̀ bàbá mi ẹ mú díẹ̀ kúrò ńbẹ̀. Ẹ ṣeun bàbá mi akíyí káàbọ̀ sórí ètò ọmọ ìlú wo gan-an ni yín ní pàtó? Ọmọ Ìdúmùjẹ Ugboko ní Amiocha North Local Government Area ìyẹn ní Delta State ní bàbá mi ti wá máa mi ọmọọba ni wọ́n ń bẹ̀ o máa mi wá láti Ubuluku Amiocha South Local Government Area ọmọọba làwọn gan níbẹ̀. tó ká sọ wípé ẹ̀yin fúnra yín ọmọọba ní. àwa Èkó làwa Èkó àwọn ṣùgbọ́n tí mo ní àwọn òbí mi ti ibi báyìí wá a máa ní fúnra mi ọmọ Èkó ni mí wọn yìí jẹ́ Èkó ju báyìí lọ àbí. àbí ẹ ti di Lagosian ẹ ti di Lagosian wọ́n ti ká gbogbo owó iléèwé yín ní ìlú Èkó Lagosian lẹ́yìn náà. ẹ ṣeun bàbá mi fún àǹfààní gbogbo àwọn tí wọ́n ń wò wá nínú ilé ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ ẹni tí bàbá wa Jude tí wọ́n jẹ́ ṣùgbọ́n tá a bá wò lórí ẹ̀rọ ayárabíàṣá ẹ̀rọ ayélujára káàkiri bọ́mọdé bá rí yín bàgbà bá rí yín wà ní bàbá Málíànù wà ní bàbá Málíànù ìyún tó jẹ́ wípé ó gbé yín síta táwọn èèyàn tiẹ̀ fi wá mọ̀ ìkódà irú gbogbo àwa tá a wà nínú kọ̀rọ̀ yàrá wa yìí gan ó jẹ́ ká mọ̀ yín àmọ́ yàtọ̀ sí wípé nǹkan yìí gan ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn mọ̀ yín kí ni iṣẹ́ yín gan ní pàtó tí ẹ yàn láàyò táwọn èèyàn fi mọ̀ yín gan? eléré orí ìtàgé làwa mo dẹ̀ ti ń ṣe eré yóò di ọdún 28 báyìí. 18 years. Yeah, ó di 28 years báyìí. 28 years méjìdínlọ́gbọ̀n bẹ́ẹ̀ ni 28 years. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adẹ̀fògo fọ́lọ́run kì í ṣe mímọ̀ ṣe ẹnìkan. Ìgbà tó wá dẹ̀ tó gbà tí Ọlọ́run fi àṣẹ sí pé kí ògo buyọ ló ṣẹ̀ṣẹ̀ buyọ báyìí àbí. tó ọpẹ́ ní fọ́lọ́ àsìkò ẹ̀dá ò ní tàsé rẹ̀. tá a bá wá wò ó nínú gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ òṣèré a lè pè é ní àgbéléwò a lè pè é eléré orí ìtàgé mo mọ̀ pé gbogbo ẹ̀ náà lẹ́ ń ṣe ní gbogbo ẹ̀ àkójọpọ̀ ẹ̀ náà ló dorí sinimá torí pé wọ́n ní bẹ́yìn ò bá kọ́kọ́ bẹ̀rẹ̀ eré orí ìtàgé kò lè ṣe àgbéléwò. fíìmù àkọ́kọ́ wo lẹ kọ́kọ́ ṣe tí àwọn èèyàn fi mọ̀ wípé lágbájá rèé ṣé eré Yorùbá ni àbí eré Yíbò àbí olóyìnbó? olóyìnbó. Ǹjẹ́ ẹ lè kọ́kọ́ sọ inú fíìmù èyí tẹ́ ti kọ́kọ́ kópa? Kò ń ṣe fíìmù TV series ni ìyẹn wọ́n The Station náà ń pè The Station nígbà yẹn lọ́hùn ó di ọdún 15 báyìí tí a ti kópa nù
eré àgbéléwò ọ̀hún ó ti tó lọ́dún 15 báyìí ìyẹn ni fíìmù àkọ́kọ́ tí mo ṣe tí èèyàn fi dá mi mọ̀ pé òṣèré ni ọ̀gbẹ́ni tó ń lọ yẹn wà bí ọ̀gbẹ́ni tó jókòó yìí o. tó ẹ ṣeun bàbá mi ǹjẹ́ ẹ ti kópa nínú eré Yorùbá rárá rí nínú fíìmù Yorùbá? kò ń ṣe fíìmù Yorùbá fíìmù tó kọ lédè Yorùbá àmọ́ àwa náà tá à ń sọ Gẹ̀ẹ́sì la ṣe ìyẹn ni King Invisible ìyẹn tó ọdún 4 báyìí tí mo ti ṣe ìyẹn fíìmù àkọ́kọ́ tí wọ́n lọ nǹkan mọ́ yẹn lára tá à ń pọ̀fọ̀ àmọ́ àwa onígẹ̀ẹ́sì náà la ṣe o so èkejì tí mo ṣe ní èyí tí mo ṣe kí wọ́n tó fún wa ní ìséde ọlọ́jọ́ gbọgbọrọ tìtorí àrùn kòrónà yìí eléré kan olórin kan ni mo ṣe fún ìyẹn Qdot The Trip àmọ́ ipa tèmi kó nú ẹ̀ ní babaláwo ológun alágbára bàbá o ṣe ká sọ wípé ẹ tí ìkópa nínú eré tó jẹ́ èdè Yorùbá rárá láti gbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ fíìmù. mi ò ṣe rí. àmọ́ tá a bá wá ń sọ̀rọ̀ nípa Yorùbá wípé kéèyàn ó gbọ́ Yorùbá kó sì mọ̀ jinlẹ̀ Yorùbá nísànsán lójú rẹ̀ gangan bó o lẹ ṣe alábàápàdé ẹ̀ bàbá mi torí pé táwọn tó bá ń tẹ̀lé yín wọ́n ń tẹ̀lé yín dáadáa kódà wọ́n mọ ọlọ́mọ Yíbò tí ń pòwe o ẹ má bínú bàbá mi tó tẹ̀. bó o lẹ ṣe tó fi wá tó fi rí bẹ́ẹ̀. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá rò lọ rò bọ̀ ibì kan láṣẹ kòńgẹ́ sí ìyẹn ni ẹ̀bùn tí Ọlọ́run ọba fún olúkálùkù wa. Etí èdè ni ẹ̀bùn tí Ọlọ́run ọba fún èmi sọ̀rọ̀ mi ò yé ní láwánsìn ni àwọn òbí mi gbé ibẹ̀ náà bí mi sí bẹ́ẹ̀ bá wọ òpópónà wa ẹ rí láti ìbẹ̀rẹ̀ dé òpin gbogbo ẹ̀yà àti ẹ̀ka àti oríṣiríṣi èdè tó wà ní ilẹ̀ Yorùbá tó pàápàá jùlọ tó wà ní orílẹ̀-èdè wa gbogbo wọn náà pé sí òpópónà ọ̀hún níbi eré àbí tá a bá lọ wò wọ́n lé a ó máa gbọ́ àwọn èdè wọn díẹ̀díẹ̀ Yorùbá ní èdè àjùmọ̀sọ wa tá a bá dé ilé ẹ̀kọ́ a máa sọ Gẹ̀ẹ́sì àmọ́ tí a bá ti ń ṣeré láàrin ara wa Yorùbá máa ń sọ àmọ́ ibi tí ìfẹ́ mi ti bẹ̀rẹ̀ sí ní jinlẹ̀ ní èdè Yorùbá ni nígbà tí mo wọ secondary school ó ní ìwé kan tá a máa ń kà gbà yẹn ògbójú ọdẹ inú gbórúmọlẹ̀. bẹ́ẹ̀ ni. ó lọ́mọbìnrin kan Muibat Kábíáwó tó bá kí Yorùbá yìí mọ́lẹ̀ a máa kó lábí kíní ni táwọn Ọlọ́run ọba jọ ẹ jẹ́ kí n lè ka kíní ìbí Muibat ṣe ń kà á sọ̀rọ̀ mi ò yé. àgbọ́yé. nígbà tá a kúrò ní iléèwé ó ní láyé ọjọ́ òun tó bá ń ka ìròyìn. bẹ́ẹ̀ni. tó bá ti ka ìròyìn tán ní Gẹ̀ẹ́sì wọ́n wá ka ìròyìn ní èdè Yorùbá. àbí. bẹ́ẹ̀ni. bàbá wọn wà ń gbà yẹn orúkọ wọn Adédìran Ajíjẹdídùn. kò sí ibi tí ń bá wà aago 15 kọjá ìṣẹ́jú 15 kọjá aago 7 ní bàbá nírọ̀lẹ́ ní bàbá máa bẹ̀rẹ̀ sí ka ìròyìn kò sí ibi tí ń bá wà wọ́n láti wà níwájú amóhùnmáwòrán gbà yẹn títorí kíni láti lè gbọ́ tí bàbá bá máa bẹ̀rẹ̀ ìròyìn báyìí òwe ni Dìran Ajíjẹdídùn tó bá máa bẹ̀rẹ̀ ìròyìn báyìí tó bá fẹ́
já ìròyìn kan sílẹ̀ kan mú kejì òwe náà fi so wọ́n pọ̀ tán bá fẹ́ parí ètò òwe náà fi kásẹ̀ ńlẹ̀ ibẹ̀ yẹn ni àti kọ́ àti nífẹ̀ẹ́ òwe Yorùbá ti bẹ̀rẹ̀ sí wọ̀ mí lára tó yẹ pé èmi náà wá di láti ìgbà náà lèmi náà ti ń di ẹni tó ń pòwe èyí tí ń bá gbọ́ lẹ́nu bàbá máa pa á lọ́jọ́ kejì bọ́lá ìgbà gbọ́ ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ àmọ́ ibi tí Yorùbá yẹn wá ti jinlẹ̀ ni àwọn tó ń ṣeré Yorùbá nígbà yẹn àwọn yẹn ni wọ́n ń ṣe eré Yorùbá kò ń ṣe àwọn tó ń mú àmúlùmálà èdè Yorùbá tó láwọn ń ṣe lóde òní mi understand rí pé ara dádì náà ò fi bẹ́ẹ̀ well so mo ṣé yẹn ni Yorùbá mi ò lè rí nǹkan tó ń bẹ̀ àbí amáláyé àwọn bàbá lérè pàyí mọ́ bàbá wa ń lé àìsó pẹpẹ dúró láti pọ̀ kátẹ mú àwọn alálùdé mọ́ àwọn Sokoti alágbẹ̀dẹ ọ̀run Fádèyí olóró bàbá àwòrò òòṣàbùnmi táwọn yẹn bá ń sọ Yorùbá báwo ni o ṣe lè gbọ́ Yorùbá bọ́ bá ń wo eré àgbéléwò àwọn tí mo kà á lẹ̀ yìí. ó ti di dandan. ó di dandan pàápàá jùlọ bàbá lérè pàyí mọ́ àbí bàbá Fálétí Peter Fálétí tẹ ẹ bá wò wọ́n ní Ṣàwòrò Idẹ wọ́n ní bàbá ṣe é sùn ni àdéhùn mi dorí tó ń wò sí ẹyẹ ni àbí ibẹ̀ ni tí èèyàn bá dẹ̀ nífẹ̀ẹ́ eléré kan láìpẹ́ láì jìnnà onítọ̀hún wa máa mú àwọn ìwà eléré ọ̀hún. Lérè Pàyí Mọ́ jẹ́ ìkànnú àwọn òṣèré tí mo nífẹ̀ẹ́ wọn gan-an mo dẹ̀ ń wo gbogbo yìí tán bá ṣe náà ni kì í ṣe gbogbo ẹ̀ náà ni mo rí wò àmọ́ tí n bá ti rí wọn ní orí àtẹ́báyé mo láti wo fíìmù gbé bàbá Lérè Pàyí Mọ́ wà bẹ́ẹ̀ kò ju pé ká gbọ́ òwe tuntun tí bàbá máa pa. Sọ̀rọ̀ mi ò yé ibẹ̀ ni bí gbogbo ẹ̀ ṣe kó ra wọn. Títẹ̀ ibi pàtí Yorùbá dáadáa nù. Bẹ́ẹ̀ ni o. Tó ẹ ṣeun bàbá mi mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá nínú ilé ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé mo kí yín Tèmilọ́lá ẹ káàbọ̀ sórí ètò Olúbùnmi Àrínọlá mo kí yín ìyá mi Abímbọ́lá JP mo kí ẹ̀yin náà Mabel George ẹ ṣeun grandma mo kí yín ẹ káàbọ̀ sórí ètò Bobby JJ mo kí yín òṣèré orí ìtàgé Yorùbá làwọn náà mo kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun bàbá wa kí wá ní ohun tó ṣe okùnfà tí eré àgbéléwò tá a mọ̀ sí eré orí ìtàgé tó fi fà sí yín lọ́kàn ṣé ẹ lọ kọ́ nílé ìwé ni àbí ó kàn wù yín àbí kákan sọ wípé bóyá ẹ̀bùn rẹ̀ lẹ́ní tẹ́yìn náà fi tẹ̀lé àwọn tó ń ṣe eré. Kò sí bí a ṣe mú ọ̀rọ̀ yẹn kí a má fi ọpẹ́ fọ́lọ́run. Olúwa ṣe. Ká fi ìyìn fọ́lọ́run àti ògo òun lọ́jọ́. Ẹ̀bùn ni. Gbogbo iléèwé tí mo kà á lẹ́yìn pé mo kà pàápàá jùlọ àwọn méjì tó kẹ́yìn yẹn accountancy ni mo lọ kà ń bẹ̀. Àmọ́ aláwàdà ni mí láti kékeré eléré ipá náà ni mí sọ̀rọ̀ mi ò yé. Àgbọ́yé. Ìgbà tí táláwàdà tó tún ṣeré ipá tó bá di tówó bá wọnú ẹ̀ ó lè fi ṣeré kéré eré náà gbogbo ẹ̀. Ẹ̀tọ́ bá rò lọ rò bọ̀ náà ẹ̀bùn Ọlọ́run ni mi ò kúkú kà á mi ò lọ kà á níléèwé mi ò ẹnìkankan ò dá mi jókòó rí kó kọ́ mi bọ́n ṣe ń ṣe ẹ̀bùn Ọlọ́run ni. Tó ọpẹ́ ni fún Ọlọ́run
àmọ́ ta lẹ́yìn fúnra yín ẹ mọ̀ wípé kò sí béèyàn ṣe lè ní ìgbésẹ̀ kan téèyàn ń gbé kódà bó jẹ́ iṣẹ́ télọ̀ lèèyàn bá kọ́ ó lè jẹ́ télọ̀ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ léèyàn lèèyàn rí bí ṣe ń gbé aṣọ tí ó wùyàn pé ó sì wèmí náà kémi náà mọṣẹ́ yìí ta lẹ́yìn fúnra yín ń wò nínú tẹ́ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe bóyá nígbà tẹ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ eré náà tẹ́yìn náà ń wò tẹ́ pé tẹ́ bá ti rẹ́ni òun inú yóò máa dùn bẹ́ẹ̀ kémi náà ti èmi náà kí n dàbí ẹni kí n sì tún jù bẹ́ẹ̀ lọ. wọ́n ẹsẹ̀ mọ̀ wọn ò wọ́pọ̀ lọ títí bẹ́ẹ̀. ní àkójọ bóyá ní eré orí ìtàgé ti èdè Yorùbá ní abẹ́kẹ́ni Babalérè Pàímọ́. ṣé wọ́n jẹ́ ẹni tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí púpọ̀. wọ́n jẹ́ ẹni tí máa ń wò ó ní nǹkan táwọn Gẹ̀ẹ́sì máa ń pè ní confidence in front of camera. Bàbá ni lọ́pọ̀lọpọ̀ tẹ́ bá rí wọn wájú kámẹ́rà bíi pé ẹ̀yin bẹ́lẹ́ lọ́gbọ̀n lẹ́yìn kámẹ́rà bàbá ò rí yín. Bàbá ń ṣe tí wọ́n lọ ni. Bàbá ń ṣe tí wọ́n lọ sọ̀rọ̀ mi ò yé bí àwọn bíi Babalérè Pàímọ́ nìkan ni mo lè yàn pé òkè o àti bàbá Wándé. Bàbá náà sì rẹ bá bàbá ti wà lẹ́nu eré náà bàbá náà ṣe é lọ́dún. Bàbá rí nǹkan mímọ́ sọ̀rọ̀ òye so àwọn méjì yẹn ní orílẹ̀-èdè wa a máa ní kákàkiri àgbáyé o mo láwọn kan ní Johnny Depp lọ́bọ̀ yẹn àgbà actor ni Johnny Depp ní orílẹ̀ rí ní actor. tó ẹ ṣeun bàbá mi ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé nílé ìwé gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan ẹ ní accountant ẹ ní ó ní àwọn nǹkan tí ẹ yàn láàyò láti ilé ìwé tó jẹ́ pé nǹkan tẹ́ ẹ lọ kọ́ nìyẹn ìhàwó wá ní àwọn tó jẹ́ òbí yín nígbà náà ìhàwó ni wọ́n wá kọ sí pé ọmọ tó lọ kọ́ ẹ̀kọ́ accounting nílé ìwé tó wá dẹni tí ń tẹ̀ láwọn eléré nǹkan káàkiri ìhàwó ni wọ́n kọ sí nígbà náà. Ẹ ṣe mọ̀ láyé ìgbà yẹn náà wọ́n á máa wò ó kí lọ́mọ ẹ̀ka ni wọ́n fi yangàn láyé ìgbà yẹn náà kì í ṣe pé ṣé inú ọmọ ẹ dùn sí nǹkan tó lọ kà kí lọ kà ni làwọn bàbá fi yangàn my son is a doctor my son is a lawyer my son is an accountant gbogbo ètò wà lọ́kàn wọn nìyẹn ìyẹn náà lè wà lára ẹ̀ kí mọ́ mi lè fi yangàn àmọ́ lẹ́yìn bàbá ṣe ẹ̀kọ́ kan tán ó kọ̀ mọ́ pé mi ń ṣàkándáǹtì o mo kọ̀ mọ̀ wé ni àmọ́ ní ọkàn mi ń ṣàkándáǹtì àkándáǹtì gbogbo ìdéyàn bá ṣe lámàyìn ṣí àmàyàn fínífíní mi ò níyẹn tí n bá ti ní o ṣe nǹkan tó bá ṣe tó bá mú wá ń gbé kí n buwọ́ lù kò ná mi ní nǹkan kan ẹ̀jẹ̀ ni àwọn àdíje accountant ń ṣe bẹ́ẹ̀ ṣọ́rọ̀ mi ò yé so èmi gan rẹ̀ ti wò ó pé wo má lọ dáràn síra ẹ lọ́rùn jókòó sí ibi agbára ẹ wà ibi agbára mi wà náà tẹ̀lú gbé mi débi mo wà yìí àbí. bẹ́ẹ̀ ni ẹ ṣé gan ni bàbá wa mo dúpẹ́ pé àwọn tó jẹ́ òbí yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ti wá wà bẹ́ẹ̀ inú wọn dùn sí pé wọ́n ṣàrí wípé ọmọ àwọn ń ṣe dáadáa níbẹ̀ tí ó sì ń ṣe. ẹ̀yin gẹ́gẹ́ bí tí ẹ jẹ́ actor tí ẹ jẹ́ òṣèré ǹjẹ́ a ti rí nínú àwọn ọmọ yín tó jẹ́ pé bóyá àwọn náà jẹ́ táwọn náà ń ṣeré àbí tẹ́ bá ti ẹ̀rọ ọmọ yín tó wá ní dádì mi o iṣẹ́ yìí èmi náà fẹ́ yàn láàyò ìhàwó lẹ́ẹ̀kan sí i. bọ́lá ń ṣe fún mi lẹ́bùn eré náà ló fún àwọn ọmọ mi ní ẹ̀bùn eré àmọ́ ìkànnù wọn ló yàn níṣẹ́ àìkà ọmọ fọlọ́mọ ọmọ mẹ́ta lọ́lọ́run fún mi tààrin gẹ́rẹ́gẹ́ yẹn náà òun náà ló dẹ̀ yàn níṣẹ́ àbí.
so ọpẹ́ ni fún Ọlọ́run fún gbogbo àwọn tí fún ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nínú ilé àwọn bàbá wa náà la gbà lálejò lórí ètò lénìí àwọn náà lẹ́sìn tí ń gbóhùn lẹ́nu wọn yìí ẹ̀rí bí bàbá bí wọ́n ṣe ń bá wa mú lọ́kọ̀ọ̀kan èjèèjì tí kankan ò sì fara tí ò fara kíra wọn rárá àdúpẹ́ fún Ọlọ́run fún ìgbé ayé yín ẹ̀yin gẹ́gẹ́ bí eléré onígẹ̀ẹ́sì àṣepọ̀ wo ló wà láàárín ẹ̀yin àtàwọn tó jẹ́ eléré èdè Yorùbá àṣepọ̀ wo ló wà láàárín yín ǹjẹ́ láṣepọ̀ tó dán mọ́rán pẹ̀ ń bára ẹjọ́ ń ṣepọ̀ láàárín ara yín gẹ́gẹ́ bí eléré onígẹ̀ẹ́sì àtàwọn elédè Yorùbá. Àṣepọ̀ wà ó wà ó dẹ̀ dán mọ́rán tí tá bá pàdé nídìí iṣẹ́ àwọn bíi bàbá wa Jídé Kòsọ́kọ́ bàbá wa Délé Odúlé pàdé mi Àìná Gold Saheed Fathia gbogbo wọn náà tá bá ríra nídìí eré àìgúnrún ara wa kéré wọ́n ń ṣeré Yorùbá nǹkan tí ó tọkàn wọn wá ni èmi ò ṣe wọn àfi yàn mí lódì àmọ́ tí eré bá pa wá pọ̀ àṣepọ̀ wà mi ò yẹra fún wọn kò kọ̀ wá ní tó bá wá àṣe. létí títí eré bá pa yín pọ̀ bóyá wọ́n fẹ́ lo gbogbo ẹ̀ mọ́ra wọn àjọṣepọ̀ tó dán mọ́rán wà láàrin yín. fẹ́ẹ̀ kú ó dán mọ́rán ju dídán lọ gan. ẹ ṣeun bàbá wa ǹjẹ́ yín fúnra yín ti láǹfààní láti ṣe fíìmù fúnra tiyín tí kì í ṣe pé bóyá ẹ bá yàn kópa tó jẹ́ pé ní tiyín gangan ǹjẹ́ ti láǹfààní láti ṣe. ṣé mọ̀ olúkálùkù mọ bí agbára ẹ wà agbára tèmi ọgbà kí n máa sáré kiri kí n máa ṣe take one take two ṣe ti kọ́ ẹ mú lé mi lọ́wọ́ kì í ṣe náà sọ̀rọ̀ mi ò yé tọ́lọ́run bá fún wa ní agbára kì í ṣe pé a lè ṣe tọ́lọ́run bá fún yín lágbára àti àǹfààní àti ṣe a ṣe àmọ́ ojú kan báyìí làdá mi ní lọ́wọ́lọ́wọ́ báyìí. tó ọ̀pọ̀ ìfọlọ́ ọlọ́run ó jẹ́ kí gbogbo ẹ̀ kó rí pé ẹ ṣe fẹ́ èrò lérò lọ́nà ọlọ́run ọba yóò gbà bẹ́ẹ̀ fún yín lágbára ọlọ́run ti dáadáa lágbára àṣẹ ọlọ́run mo kí yín ẹ ṣeun lẹ́ẹ̀kan sí bàbá wa ẹ káàbọ̀ sórí ètò káwá kúrò ní orí eré tó jẹ́ tẹ̀yàn láàyò ká kúrò ńbẹ̀ táwọn èèyàn bá ń gbọ́ wọn ní grandpa Malian nígbà náà àwọn orin ọ̀hún jáde lóríṣiríṣi lọ́lọ́kan ọ̀jọ̀kan tẹ́pẹ́ a rí bí bàbá wa bí wọ́n ṣe ń kọ́ tẹ̀lé wọn kí ló fún yín ní inspiration yìí láti lè jẹ́ wípé kẹ́ẹ̀kan tí ẹ̀ àbí ẹ̀kan jókòó lẹ́kàn rò wípé orin tó lórin yìí kọjá kí nǹkan tí ẹ̀ mọ́ kọ́ tẹ̀lé jẹ́ rìkọ́dù kí ló fún yín ní inspiration débẹ̀ tẹ̀kan tí gbogbo jẹ́ mọ́ ṣe kínní tí gbogbo ayé sì wà á tẹ́wọ́ gbà á tó jẹ́ pé kódà àwọn ọmọ sí àwọn ọmọ dáṣà kan wá léèyàn ti blow ọlọ́wọ̀ ní já blow ọlọ́wọ̀ ní já gbaná tá a bá ní àwọ̀ kódà ó fún yín ká gbòòrò tó jẹ́ pé gbogbo àtọmọdé àtàgbà báyìí bóun ló ṣe rí lára yín àti kí ni èyí tó fún yín ní ìṣàdébẹ̀. àmú lójú méjì àmú nìkan bó ṣe wáyé àti bó ṣe rí lára mi ọ̀tọ̀ọ̀tọ̀ ni. bẹ́ẹ̀ni. bó ṣe wáyé nígbà tí máa bẹ̀rẹ̀ òwe àti ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá mo pinnu náà pé gbogbo èyí tó bá jọ mọ́ èdè Yorùbá ni màá máa gbé lárugẹ kò pọn dandan kó jẹ́ èyí tí gbogbo wa gbà tó bá ṣáà ti tẹ́ èmi lọ́rùn tó dẹ̀ jẹ́ èdè Yorùbá máa gbé lárugẹ. Tẹ́ bá rí àwọn orin tí púpọ̀ nínú àwọn orin tí mo ti kọ bẹ́ẹ̀ni
yálà kó jẹ́ ọmọ Yorùbá ló kọ́ àbí èdè Yorùbá náà fi kọ́. Sọ̀rọ̀ mi ò yé. Àgbọ́yé bàbá mi. Ó láti jẹ́ pé bóyá ọmọ Yorùbá ló kọ́ o àbí ẹlòmíì kọ́ ní èdè Yorùbá tó bá ṣáà ti ní Yorùbá nú ó ti di èyí tó jẹ mí lógún tí mo dẹ̀ ń láti gbé lárugẹ. Sọ̀rọ̀ mi ò yé. Àgbọ́yé. So orin tí mo fi bẹ̀rẹ̀ gbogbo èyí tó ń lọ lọ́wọ́ báyìí ni orin Q-Dot. Wọ́n bá ẹ̀rú ní bí wo málọ̀ máa yọ bí ọgbọ̀nà málọ̀ máa fò bí ọ̀pọ̀lọ́ wọ́n lè kó sùn gbọ́gbọ́rọ̀ yàrá mi ò ní kọ́kọ́rọ́. Èdè Yorùbá ọmọ Yorùbá ló kọ́. Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ tún mú ìbáṣepọ̀ wà láàárín àwọn àgbàlagbà bíi tèmi àti àwọn ọ̀dọ́. Táwọn àgbà yẹn á mọ ní tí ó bá ń ṣe pé wọ́n ló kọ́ pé kúkú tẹ́tí sí ohun tó ń sọ. Ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀. Tẹ́ bá dẹ̀ lọ wo Instagram TV handle mi ẹ rí i pé gbogbo ẹ̀ ó lọ bí ilẹ̀ bí ẹni orin ọmọ Yorùbá. Ó ní ìkànnú ẹ̀ lẹ́fi gbé mi wọlé ìgbà tẹnu gbẹ. Ọmọ Yorùbá ló kọ́ sọ̀rọ̀ mi ò yé ọmọ Yorùbá ló kọ́ èdè Yorùbá ló fi kọ́ ó jẹ mí lógún ìtàn tó dẹ̀ wá nú orin yẹn ó bá ìtàn ayé mi mu mi ò ṣe nígbé lárugẹ sọ̀rọ̀ mi ò yé so ibi tá ti bẹ̀rẹ̀ nìyẹn. Naira Marley ọ̀hún tó ń sọ mo ti kọ́kọ́ ṣe Sopi mo ṣe Tèṣùmọ́lẹ̀ láàárín àwọn ọba tí mo ti ṣe o mo ti ṣe Àbọ̀lọ́rẹ́ Nice mo ti ṣe Dagbin mo ti ṣe Vector the Viper mo ti ṣe Q-Dot mo ti ṣe Dotsman mo ti ṣe Ọlámídé mo ti ṣe Olúwakòwé pàdé mi Olúwakòwé Rito mo ti ṣe gbogbo ẹ̀ sẹ́yìn so bí ti Ọlámídé yìí ṣe gbalẹ̀ àbí orin Ọlámídé bí ti kí lórúkọ ẹ̀ Naira Marley bí ti Naira Marley ṣe gbalẹ̀ kankan bí so ẹ̀wà tí ó fẹ́ kúrò nílẹ̀ yìí Ọlọ́run nìkan ló yé ibẹ̀dẹ̀ ní ògo tọ́lọ́run tọ́jú fún mi ti bu àbí. Ká sọ wípé lára Naira Marley àtẹ̀yìn ó kọ̀nẹ́ẹ̀tì pọ̀ mọ́ra wọn. Níbẹ̀ lógo yẹn ti buyọ̀ ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn àmọ́ bó ṣe rí lára mi ìyẹn ààyè ọ̀tọ̀ ẹ tó ti Àjàkẹ́ ẹ̀ẹ́dógún jábọ́ tó bá wà láyé ààrẹ ò lè pé lẹ́yìn òkìkú ewu ni. Àmọ́ eléyìí ò ń ṣe jíjábọ́ o bí kí nǹkan sọ mí sókè síbi tí mi ò rò wípé a ṣe é ṣe níwọ̀n ìgbà tó fi ṣẹlẹ̀ níwọ̀n ìgbà tó fi ṣẹlẹ̀ ká pé ó wọlé tọ̀nà lẹ́sẹẹsẹ ni oúntọ̀ wọn á mọ bí oúntọ̀ wọn á ṣe ṣe ra ẹ̀ àmọ́ ó sùn lálẹ́ yìí ó dẹ̀ jí láàárọ̀ ọjọ́ kejì sínú ògo làbàtà sọ̀rọ̀ mi ò yé wo ara mi ò tí ì pé tán nínú ẹ̀ náà la ṣe ń sọ ń pé báwo ló ṣe jẹ́ ní kí náà ń pè ọmọ ìyàwó ànábì Pasuma ó tún gbé tiẹ̀ dé mo wá ń bi mánéjà mi gbàtẹ́mi àti Paso sọ̀rọ̀ tán mo ní ọmọ jọ ṣé Pasuma ni mo ẹ̀ṣẹ̀ bá sọ̀rọ̀ tán yẹn bọ́mọ ṣe bú sẹ́rìn nìyẹn ń pé láì ṣe ìrànràn ṣe bí ẹ kíra yín ibi tí ògo Ọlọ́run gbé èèyàn dé nìyẹn ó dẹ̀ ṣe ń ṣe mí lára bákan ṣé mi náà ni mo dé lẹ́nu ayé tí mo wà yìí náà mi ò tí ì rìkọ́fà o. tó
ọpẹ́ ni fún Ọlọ́run ẹ̀yin oore Ọlọ́run ni kò ṣeé dá dúró bọ́lọ́run bá ti sọ pé àsìkò ẹ̀dá dé kò sẹ́ni tó lè mú dúró Ọlọ́run sọ wípé òun dé náà nù bọ́lọ́run bá sì ti dé sínú ayé ẹ̀dá kò sẹ́ni tó lè mú lọ́wọ́ dúró Ọlọ́run sọ pé Ọlọ́run lòun dénú lágbára Ọlọ́run ẹ sì ti wà lókè náà ẹ ní jábọ́ láíláí lágbára àṣẹ Èdùmàrè ẹ ṣeun bàbá wa àwọn ìròyìn kan tiẹ̀ wá lọ nígbà náà nígbà tọ̀rọ̀ Marley wọn ní Naira Marley ń fi owó wá bàbá kí o ń fowó wá bàbá ká o ó ṣà ń gbé lóríṣiríṣi ẹgbẹ́ bò ló ṣe jẹ́ bàbá wa. èmi wà níbi fàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi náà ni mo kàn gbé fóònù mi yẹ̀wò over 500 missed calls. Mo sojú fóònù dílẹ̀ mo wá ń bira mi pé ẹjọ́ ta ló kú. tí wọ́n fi ń pè mí báyìí. sọ́mọ irú ọ̀fọ̀ ìròyìn ọ̀fọ̀ ó kò ju abẹ́ kíní lọ. so mo ta ló kú ló ta ló kú ló wà lọ́kàn mi bí mo tún ti gbé fóònù sókè báyìí ni ẹni tí mo mọ̀ ní ìpè ẹ wọlé pàdé mi níran báwo ni òkè ló ń ṣẹlẹ̀ ìgbà kan ó ní Naira Marley ń wá ẹ o mo kọ́kọ́ pa fóònù mi ná mo kọ́kọ́ pa fóònù. kí ni nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ fi kọ́kọ́ pa fóònù bóun ló ṣe kọ́ rí lára yín tẹ́ fi pa fóònù. mi ò tiẹ̀ lè ṣàlàyé ọ̀rọ̀ kò ṣe ṣàlàyé ẹ̀yàn ò lè sọ bó ṣe wọ́n sì ń wo gbogbo ẹ̀ náà lára mi báyìí bí n ṣe sọ yìí ó tún láì gbọ́ ẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni. You just cannot explain that feeling. mo dẹ̀ sójú fóònù dílẹ̀ mo pa gbàtí máa fi jí láàárọ̀ ọjọ́ kejì tẹ́sítì ti lọ gbogbo ẹ̀ bí ilẹ̀ bí ẹni bí mo ṣe lọ sí Twitter nìyẹn mo rí Marley help me look for him kò need kò tó wákàtí kan ni wọ́n ti ní DM ti wọlé látọ̀dọ̀ ẹ̀ pé ṣé èmi ni jude náà sọ kí n ṣe báyìí kí n ṣe gbá kí n ṣàwọn mo dẹ̀ ṣe security questions mo dẹ̀ send ẹ̀ sí padà bó ṣe wúlò nìyẹn o. àmọ́ wọ́n ní ó fún yín lówó ṣe gbá ẹgbọ́n ṣe bẹ́ẹ̀ ni àwọn kan sọ pé ó fún yín lówó ẹ̀kí ẹ̀dá àwọn kan ní ìṣẹ̀lẹ̀ tún dá padà. ó fún mi lówó lórí mi máa kọfà ó fún mi lówó. ìgbà táwọn kan wá ní àwọn náà dá padà ni mo wá wò báyìí pé dá padà àmọ́ ẹ mọ̀ wípé ọmọ òkèrè bí ò bá lé lóde. àtẹ̀gbé báyìí lẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ pátápátá ní pẹ́pẹ́yẹ sojú ẹsẹ̀ nílẹ̀ èyí tí mo ti gbà wọ́n. àbí. ẹ ṣeun bàbá wa ẹ ti bá wa tàn mọ́lẹ̀ sí báyìí àwọn tó sì ń gbọ́ wa nínú ilé náà mo lérò pé àwọn náà ti ń gbọ́ tán ní àwọn ní bàbá ò gbá o bàbá sá fún Naira Marley mọ̀ pé ẹ̀hún ẹnu onípọ̀n báyìí náà láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà náà láti ti gbọ́ pé mo ta kó tó ṣe bí òwe o bàbá mi wọ́n ti gbọ́ ní àtẹnu yín báyìí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tá a bá wá ń sọ̀rọ̀ nípa Yorùbá mo rí wípé téèyàn bá lọ wo àwọn lórí Instagram yìí téèyàn bá lọ wò dáadáa á rí bí àwọn ibi tẹ́ ẹ ti sọ àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ àwọn òwe àwọn oríkì ìlú tẹ́ ẹ ti ṣe tẹ́ ẹ ti ń sọ wọ́n kódà àwọn míì ń béèrè ìtumọ̀ rẹ̀ lọ́wọ́ yín tẹ́ ẹ sì ń dá wọn lóhùn ká sọ wípé nínú gbogbo ìwádìí tẹ́ ẹ ti ṣe lórí ọ̀rọ̀ Yorùbá náà ló fún yín ní òye dé ibí ló fún yín lóye débẹ̀ ká sọ pé bẹ́ẹ̀ ni àbí bàbá. lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni ẹnì kí jáwádé mo láwọn ọmọ Yorùbá. fún àwọn olólùfẹ́ wa tó wá ń gbọ́ wa nínú ilé kí wọ́n lè mọ̀ wípé ọmọ Yíbò tiyín ó gbọ́ sásásá ọmọ ọ̀rọ̀ ó sì lè tún fa kò mú òkunú ẹ̀ yọ ẹ mọ̀ pé kéèyàn ó pèdè ó yàtọ̀ sí kéèyàn ó kàn sọ̀rọ̀ lásán béèyàn bá sì ń pèdè èèyàn gbọ́dọ̀ máa fa kò mú òkunú rẹ̀ jáde ni káwọn èèyàn wá lè mọ̀ bàbá mi mọ́kàn tí ẹ fẹ́ èmi ní ìṣẹ́ ọmọ Ìbàdàn ni ara mi náà ni wọ́n fi
oríkì Ìbàdàn àti oríkì Èkó tó jẹ́ wípé ibẹ̀ gan náà lẹ́yìn náà fi ṣe bùgbé. Mo fẹ́ kí ẹ tiẹ̀ bá wa kí méjèèjì fún àwọn aráàlú ká lè mọ̀ pé lóòótọ́ o bàbá mi wọ́n dáńtọ́ nínú èdè Yorùbá. Ìbàdàn méjì ọgbọ̀n nílé Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá olódò ògbókẹ̀rí lójú ogun, ìlú Ìbíkúnlé alágbàlá jáyàjáyà, ìlú Látòsà Ààrẹ Ọ̀nà Kakanfò, ìlú Àjàyí Ògbórí ẹ̀fọ̀n ṣe fíafíà, Ìbàdàn wá jolósùn, ọmọ ajẹ̀gbín yó àfikárá wí fọ́rímú, Ìbàdàn májàmájà wọ́n fi kárá wájú lẹ́rú, àwọn kì í bá ní ṣọ̀rẹ́ àìgbọ́ni lọ sógun, Ìbàdàn ibi ó lè gbé ń jàre olóhùn, Ìbàdàn gbonílé bẹ́ẹ̀ ló gbàlejò, ẹlẹ́yẹlé lomi tẹ́rú tọmọ láyé kó mú, àṣejìrẹ́ lábòmúbùwẹ̀ ilẹ̀ Ìbàdàn, àìwálé ayé ká mọ́ láàrùn kan lára, ìjà gbòòrò láàrùn Ìbàdàn. tó ẹ ṣeun bàbá mi, èmi gan pàtẹ́wọ́ fún yín, orí mi gan sì ń wú. Ó wá kú bí wọ́n ṣe ná yín lọ́wọ́ lórí ẹ ṣeun bàbá mi. Tá a bá wá ní ká sọ Èkó, ìlú Èkó. Èkó àkété, ìlú ọgbọ́n, Èkó arómisá lẹ́gbẹ́lẹ́gbẹ́, Èkó arọ̀dẹ̀dẹ̀ mọ́já, Èkó àkété, ìlú òkun alágbálúgbú omi. Ta ló ní a ò lómi lẹ́kọ̀ọ́? Ẹbí wọn ń pé ta ló ní abatabútú bàbá omi kómi? Ta ló ní abatabútú bàbá odò kodò? Èkó àdìlé, ibi àǹgìrì gbé ń sáré ju ènìyàn ẹlẹ́sẹ̀ méjì lọ. Ẹni wá sékòó tí ó bá gbọ́n, kódà kó lọ ìlú òyìnbó kò lè gbọ́n mọ́. Afẹ́fẹ́ tó nípọn wà ń bèbè òkun tiwa, fàájì tó nípọn wà ń bèbè ọ̀sà. Èkó ọmọ òòṣà ni òòṣà má ṣe kútere, òòṣà á máa gbóbi àmọ́ kútere á máa gbódídí orí. Àwa lọmọ afínjú wọjà mọ́rin gbẹ́ndẹ́kẹ́ ọ̀bùn wọjà àwọn apá ṣọ̀ṣọ̀ ọ̀bùn ṣọ̀ṣọ̀ ní òrẹ́rù afínjú wọjà bójú bá tẹ̀yìn gbẹ̀dì ojú ò ní lè tèkó lé. Ẹ wò ó bàbá mi, ẹ ní sọ̀rọ̀ tán ẹ kú ohun, kódà mo gbé fún yín fún àǹfààní àwọn tó jẹ́ ọmọ Yorùbá gangan tí wọ́n jẹ́ ọmọ Yorùbá. Ẹlòmíì ò mọ oríkì ilé rẹ̀ débi oríkì tí wọ́n máa ń kì lágboolé wọn. Ẹlòmíì ò mọ oríkì ìlú wọn, bẹ́ẹ̀ bá bẹ ẹlòmíì lérè pé ọmọ ìlú wo ni alọ́mọ gbá lòun ó lọ kí ni wọ́n dán. A ti rí bẹ́ẹ̀ mọ̀ pé àwa tá à ń ṣiṣẹ́ pèdèpèdè báyìí tó jẹ́ pé à ń ṣiṣẹ́ MC alága àdúrò nǹkan tá a bá dé òde ńgbà míì tá a wá ní tó ìwọ ìyàwó kan tí ẹ sọ díẹ̀ lára oríkì yóò bá máa wò ó dáná oríkì ìlú tá a ti bí wọ̀gàn tó jẹ́ yóò máa wò náà lòun ò rántí. Màá wò pé ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ wá jẹ́ ọmọ ògidì ọmọ Ìgbò, bó tiẹ̀ jẹ́ ara àwọn ọmọ Ìgbò míì náà tó wà ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ìmí ìgan agbára káká ni ó fi gbọ́ pé wá kí n pa ọ́, agbára káká lẹ́lòmíì ó fi gbọ́ ohun tí ẹ bá ń wí. Àmọ́ tẹ̀yin wá gbọ́ tẹ́ ẹ gbọ́ tó yanrantí tẹ́ ẹ gbọ́ dáadáa báyìí tó fi di pé ẹ fi lè kí oríkì ìlú. Àmọ̀ràn wo lè wá ní fún àwọn tó jẹ́ ọmọ Yorùbá gangan tó jẹ́ pé ọmọ Yorùbá ni wọ́n tí wọ́n sì lè kí ara wọn débi pé wọ́n kò rí kí ìlú. Wo àǹtí mi, ọkàn báyìí ló wà tó bá níwọ ọmọ Yorùbá ọkàn wàá dẹ̀ máa ṣe ìṣe ọmọ Yorùbá ibikíbi tí ó ń tọ̀ wọ́n bá wà. Ibi ìlú ọba lọ wà yìí tí ó dẹ̀ ń gbédè Yorùbá lárugẹ àbí? Bẹ́ẹ̀ ni bàbá mi. Ọmọ Yorùbá ká má lọ ọmọ Yorùbá, àwọn ọmọ orílẹ̀-èdè wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọn yìí fẹ́ darapọ̀ mọ́ àwọn èèyàn wọn. Mi ò dẹ̀ bá wọn wí náà àbí? Bẹ́ẹ̀ni. Owó ló ń jẹ́ mú bá ọdún tílẹ̀ ọlọ́ra bá tún ń ṣọ̀rá tó bá ń ṣe po wọn ní láwọn ọmọ ẹ̀ ṣe ọmọ ibì tán jẹ́. Àmọ́ ọlọ́gbẹ́ni tá ń bá wí ìwọ Yorùbá Haúsá Ìgbò Kàlàbá ẹnìtì tí ẹ̀yàn ò lè lóyún nú kó fi tabẹ́ tọrẹ
bẹ́ẹ̀ni. àbí olóyún Bẹ́ẹ̀ni bàbá mi. báwo olóyún tó bá wá tó àsìkò láti bí tiẹ̀ báwo ni wàá ṣe bí. Bẹ́ẹ̀ni. Ìgbà wo ni ògo ìlú wa ò ní tayọ àbí buyọ? Ìgbà wo? Àmọ́ àwa tó yẹ ká mọ̀ lóde ń gbé tó bá buyọ o ká lè gbé lárugẹ. Àwọn náà ń kọ ẹ̀yìn sí ìlọsíwájú orílẹ̀-èdè. Ọmọ Yorùbá tó bá jẹ́ ọmọ Yorùbá, ìwà pẹ̀sẹ̀, àforítì, sùúrù àti ìfaradà. Àwọn ni èyí tí ń mú yàn dé èbúté ayọ̀ àbí èbúté ìgbéga. Bọ́ bá dẹ̀ yàn látọkàn ẹ̀ ń pé aago aláago ló fẹ́ fi ṣiṣẹ́, má kó bá wọn tán wà ń sàkání ẹ̀. Àbí? Bẹ́ẹ̀ni. Tó bá fẹ́ pa aago aláago ló fẹ́ fi ṣiṣẹ́, má kó bá wọn tán wà ń tòsí ẹ̀. Àrígi ṣẹ́gi báyìí, orí ara ẹ̀ la fi gbé. Bẹ́ẹ̀ni o bàbá mi. À ń bẹ̀ yín o, ẹ̀yin ọmọ orílẹ̀-èdè wa, pàápàá jùlọ ẹ̀yin ọmọ bíbí ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni tó wà lókè òkun káàkiri. Ibikíbi tí ẹ bá wà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ká mọ gbúrò yín sí rere ni o. Lọ́lá Elédùmarè, ẹ ṣeun. Àmì àṣẹ Èdùmàrè, ẹ ṣeun bàbá mi. Ẹ jẹ́ kí n kí àwọn èèyàn lórí ètò. Bàbá mi Elijah Kúmúyì, mo kí yín. Ìfẹ́mi Ayọ̀ọ́lá, mo kí ẹ̀yin náà. Jídé Àjọgbàjésù, àwọn Àjọgbàjésù twins. Bóyá ẹ ti gbọ́ pa wọn náà rí tí wọ́n kọrin ẹ̀mí tó jẹ́ àwọn olórin ẹ̀mí. Àjọgbàjésù twins, mo rí àwọn náà. Mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Wonder Dayo, mo kí ẹ̀yin náà. Lára àwọn olórin nílùú UK ń bíbá yìí náà ni mo kí ẹ̀yin náà, ẹ káàbọ̀ sórí ètò. Àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lórí rédíò, lórí wẹ́bsáìtì wa ní ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa káàkiri, mo kí yín wípé ẹ ṣé. Bóyá rí ẹni tó ní ìbéèrè kan tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa, ojú òpó wa ó wà ní ṣíṣí tẹ́ bá fẹ́ pè wọlé kí n tó yọ̀ǹda bàbá wa. Fún àwa tá a wà ní UK, a lè pè sórí 07438 002106 olẹ́lẹ̀pẹ̀ sí 07438 002106 olẹ́lẹ̀pẹ̀ sí. Àwa tá a wà ní Nàìjíríà, tá a wà ní Europe, a lè pè sórí WhatsApp wa ìyẹn lórí +44 74 24 728 743 +44 74 24 728 743 ó lẹ́lẹ̀ pè sí. Bóyá ẹ̀yin náà ní ìbéèrè kan méjì tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa láàrin ìṣẹ́jú 5 kí n tó máa yọ̀ǹda bàbá wa ní orí ètò, torí pé ẹ bá wojú aago bá ẹ rí i pé àkókò wa ó ti fẹ́ kọjá ìṣẹ́jú díẹ̀. Ẹ ṣeun bàbá wa, ẹ kú atótónu ní àtàárọ̀. Ẹ ṣé mo dúpẹ́ fún àmọ̀ràn, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jọmọ Yorùbá tó wà lókè òkun, ẹlòmíì rí là lójú rẹ̀ báyìí tí ó kọ bí tẹ́bó lè wa gọ̀ǹbó àbí tí ó kọkọ̀ bọ́ ọmọ jẹ́. Ẹ pàdé rẹ̀ ní train station báyìí, ẹ tún mọ̀ ṣẹ́kù wájú èèbó ní òfin dá yín lò. Ẹ mọ̀ wá wò wípé ìwọ tó gbé gbogbo Nàìjíríà tẹ́ gbogbo Nàìjíríà ní bẹ lójú rẹ̀ yìí. Èèyàn wà dọ̀dẹ̀ sórí ìdúró àmọ̀ wá ṣe nǹkan wá ṣé torí kọ́ ọmọ bá sọ wípé ẹ̀ lẹ́ni o àbí ẹ̀yin náà ẹ rọra o àbí kó mọ̀ bá sí àjọṣepọ̀ láàrin ilójú ọmọ ẹ̀wọ̀n wà wọ́n bá gbogbo ọlọ́pàá láti wá báyìí. Àmọ́ mo mọ̀ pé àwòkọ́ṣe. ṣé o mọ̀ kò lè mọ̀ bóyá ọ̀tẹlẹ̀ múyẹ́ nìwọ̀n gan àwọn àdáhùn ilé yá. Àbí àwọn àríkọ́ṣe ilẹ̀ jẹ́ fún àwa tá a jọmọ Yorùbá gangan, tẹ́yìn tó jẹ́ wípé ẹ jẹ́ elédè míì tẹ́ sì lè fi gbé èdè Yorùbá tẹ́ fi lè gbé lárugẹ tẹ́ mú lọ́kùnkúndùn báyìí. Ó jẹ́ nǹkan ìwúrí fún àwa tá a jẹ́ ọmọ Yorùbá. Òun náà nínú wa náà sì fi ń dùn tó jẹ́ pé kódà ó ń wú àwa náà lórí ní gbogbo ìgbà tá a bá ti rí yín. Ọlọ́run ọba á túbọ̀ bá wa lọ́ra ẹ̀mí yín. Ẹ̀mí yóò gùn o, kò ní gùngùn yà, agbára Ọlọ́run ẹ̀mí dàgbà yà, lágbára ṣe Èdùmàrè. Ẹ ṣeun bàbá wa. Mo fẹ́ fún yín ní orin kan lára àwọn orin tí
tí ẹ ti kọ síta lára àwọn orin ọmọ yín náà ni tí gbogbo wa náà fi ń pè yín ní Grandpa Malian àti orúkọ ó ti wà lórí yín àti fòǹtẹ̀lù náà ẹni tí ó gbà gan wọn ò tí mọ̀ olórin míì tí ó gbà àti ìmọ̀ báyìí bóyá tí ó sọ wípé òun ni Grandpa alágbára bóyá ó dáná mọ̀ pé ní Grandpa Malian mọ́ o Grandpa gbádùn àti ìmọ̀ olórin tí ó gbà àmọ́ lásìkò tá a sì ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí tó sì ń tàn káàkiri àgbáyé kò sẹ́ni tó wà ní Grandpa Malian Grandpa Malian ò ní gbogbo àwọn èèyàn mọ̀ yìí sí ẹ jẹ́ kí n fún yín nìkan lára àwọn orin tó jẹ́ orin Naira Marley ẹ ṣé gan ni mò ń bọ̀ bàbá mi kí ẹ fi ṣe agbègbè ara bóyá táwọn èèyàn náà bá tún wò bẹ́ẹ̀ ṣe ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan ni ò mọ̀ túmọ̀ àwọn Yorùbá tí wọ́n kọ síbẹ̀ tẹ́ pé nípa bẹ́ẹ̀ ṣe ń kọ́ làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ pé nǹkan tí Naira Marley wí ń bẹ̀ nu àṣé nǹkan tí Naira Marley ń kọ́ ń bẹ̀ nu táwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá ń mọ̀ ó tún jẹ́ nǹkan tó jẹ́ ìwúrí tó tún jẹ́ ìwúrí fún wa ẹ jẹ́ ká gbọ́ orin Naira Marley yìí lára àwọn tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí náà. Ìbá mo Jésù lè wọ̀ kẹ́sẹ̀ tó fẹ́ ṣùgbọ́n kẹ́sẹ̀ là kẹ́sẹ̀ tó fẹ́ ṣùgbọ́n ìbá mo Jésù lè wọ̀ kẹ́sẹ̀ tó fẹ́ ṣùgbọ́n kẹ́sẹ̀ là kẹ́sẹ̀ tó fẹ́ ṣùgbọ́n kẹ́sẹ̀ tó fẹ́ ṣùgbọ́n kẹ́sẹ̀ là Masala tesumara, Masala, Masala tesumara, Sumada Kota, Sumada Vitio Kota. Abo, any animal of Malapa, look at you, Malapa. Malapa, Malapa, ẹ ṣeun tí mádámọ bá lọ àníkù lórí ètò lónìí. ọmọ tó ń sọ ayé àti like can. bẹ́ẹ̀ ni o kí wọ́n wọ́n pa o. bàbá mi kí n tún máa yọ̀ǹda yín kí ni iṣẹ́ eré orí ìtàgé yìí ọjọ́ wo gan-an nínú yín dùn tó dùn jù àbí àwọn ìlàkọjá wo lẹ làkọjá nínú eré yìí bóyá tó fẹ́ mú rẹ̀wẹ̀sì ọkàn wá tó jẹ́ bí ìlàkọjá bóyá téèyàn kàn ronú jọ̀kan wípé ṣé kò wá fẹ́ dàbí nǹkan báyìí àtijọ́ tínú yín dùn jù ní ìṣe eré yìí. ọjọ́ tí inú mi dùn jù nídìí eré orí ìtàgé yìí ni ọjọ́ tí Naira Marley fún mi $1 million. tó. Yeah. Tábánikà wo ìdàkejì ìbéèrè yẹn a dárúkọ àwọn kan mi ò dẹ̀ fẹ́ dárúkọ ẹ jẹ́ má fi èsì sí ìdàkejì yẹn pé sáwọn kankan ti ṣẹlẹ̀ rí tó fẹ́ múra ẹ̀rọ sí ọkàn bá tábánikà mẹ́nu bá a dárúkọ mi ò dẹ̀ fẹ́ dárúkọ ká fojú fò yìí tó ń dàgbàlagbà nìyẹn. Bẹ́ẹ̀ni àmọ́ àwọn ọ̀làkọjá ti wà rí tó fẹ́ bomi tútù sí nílọ́kàn. Lọ́dọ̀ àwọn túmọ̀ náà ni kì í ṣe ìwé iṣẹ́ àjòjì. tó ọpẹ́ ni fún Ọlọ́run ọpẹ́ ni fún Ọlọ́run a dúpẹ́ pé a pè yín ẹ jẹ́ wa ẹ rí wípé kódà ẹ fẹ́ lè mọ̀ wò pé ọmọbìnrin yìí ṣé kò wá wàhálà ṣé kò máa dà láàmú báyìí. gbogbo ṣé bẹ́ẹ̀ nu iṣẹ́ lọ wà. àmọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a gbìyànjú Ọlọ́run sì jẹ́ kí gbìyànjú wa Ọlọ́run jẹ́ kó yọrí pé àrí yín gbé wá sórí ètò. torí fún àwọn tó jẹ́ olólùfẹ́ yín náà bẹ̀rẹ̀ táwọn náà ti ń wò pé látìgbà tá a ti póòsì kinní síta táwọn náà ti ń wò pé àbí irọ́ ni àbó òótọ́ ni ṣó máa rí bàbá gbé wá ṣé bàbá ó wà wáṣá ṣé bàbá ó wà dáhùn ṣá àmọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àbí gbé wá àwọn olólùfẹ́ yín náà mo sì lérò pé àwọn náà ti rí kan méjì wọ́n rí mú táwọn náà sì gbádùn àwọn ọ̀rọ̀ tí ẹ bá wa sọ àmọ́ fún àwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn
táwọn náà wà nídìí iṣẹ́ eré orí ìtàgé táwọn náà sì ń wò níwájú gẹ́gẹ́ bí àríkọ́ṣe àwòkọ́ṣe nídìí iṣẹ́ yìí àmọ̀ràn wo lẹ ní fún wọn láti lè jẹ́ káwọn náà gòkè láti lè gòkè àgbà báwọn náà ṣe lè ṣe tí èèyàn fi tètè débẹ̀ àmọ̀ràn wo lẹ ní fún wọn. ọmọ tó bá ń gbọ́rọ̀ sí ìyàlẹ́nu àwọn òbí á ti sọ àwọn ọ̀rọ̀ kan sínú ayé ẹ̀ wọ́n á dẹ̀ ti fi ààlà hàn má jẹ́ kí ọtí mímu ẹ jù báyìí lọ o má jẹ́ kí bó ṣe ń tẹ̀lé obìnrin kó mẹ́jù báyìí lọ wọ́n á ti sọ àwọn nǹkan kan àfikún kò ní àwa máa sọ. Má fàgọ aláàgó ṣiṣẹ́ o èyí ní má fàgọ aláàgó ṣiṣẹ́. Mo sọ lọ́jọ́ kìíní pé ó di ọdún 28 tí mo ti ń ṣeré orí ìtàgé àmọ́ ìgbà wo ni ògo ṣẹ̀ṣẹ̀ búyọ bó ṣe wun Ọlọ́run gan ní ìṣọ̀lá ẹ̀ tí n bá wo èyí tí àwọn tájọ bẹ̀rẹ̀ tán ti gbé ṣe màá ní bóyá mo fail bóyá àmọ́ àbí kì í tiẹ̀ ṣọ̀nà mi ni. kì í ṣọ̀nà mi ni àmọ́ ẹnu ẹ̀ láwà yìí náà ní àwọn tí wọ́n kọ́kọ́ blow bí àṣà àwọn olóyìnbó èmi nù wọn kọjá lénìí wọ́n fojú tí mo wọ̀ bọ́ yìí wò ṣá wọ́n máa fojú ṣé mo wọ̀ bọ́ yìí wò tí mo wọ̀ wọ́n rántí wọn mọ̀ àbí àmọ́ irú wa ìgbà yẹn gan ni àwa lè dárin títì kí àwọn èrò má bàa ṣe wá léṣe gbogbo wọn náà yọ ọmọ mi ni àbí bí àṣà Pàṣọ ẹni rí mi tó yọ tí kò rí tẹ́lẹ̀ díjú ṣùgbọ́n ìwò rẹ̀ ni òwúrọ̀ tí ń gbá ìwò rẹ̀ ni ló sọ mí di ran àwọn ojú ẹni tó mi tó yọ tí kò rí mi tẹ́lẹ̀ díjú àbí àmọ́ mi ò wo wọ́n ní mo tẹpá mọ́ṣẹ́ àbí ẹ̀yin ọ̀dọ́ àwọn ẹ̀dá ń rí yín àwọn kan á rí yín lọ́jọ́ iwájú wọ́n á yọ̀ ẹ dáríjì wọn àwọn tá ti wọ́n á ti rojọ́ tí ò lọ sí yín lọ́rùn wọ́n á ro ẹ̀sùn sí yín lẹ́sẹ̀ wọ́n á wá rí yín lọ́jọ́ iwájú wọ́n á máa yọ̀ tí tó bá dáríjì wọn Ọlọ́run bá ló lè dáríjì wọn náà lèmi náà ṣe ń bá wọn lù náà nìyẹn torí ẹ̀ lórin Pàṣọ yẹn ṣe wọ̀ mí lẹ́wù. a ti ẹ̀rí pé ní àti Pàṣọ gan ẹjọ́ káńkó aṣọ tí mo rí pé àwọn káṣọ wá tẹ káńkó aṣọ. sọ̀rọ̀ òye ọ̀rọ̀ ló mú ọ̀rọ̀ débẹ̀ sọ̀rọ̀ òye so tí táwọn ọ̀dọ́ ni pé kọ́ máa ṣiṣẹ́ wọn níṣẹ́ kọ́ mú iṣẹ́ wọn nílẹ̀ kọ́ sí bó ṣe yẹ wọ́n dẹ̀ máa fi àdúrà tí láìpẹ́ láì jìnnà ló pẹ́ títí adóbi ọ̀dọ́ orí tèmi báyìí èmi náà dẹ̀ darúgbó mo ṣe ń bá ń sọ̀rọ̀ báyìí ẹ̀ tí darúgbó ẹ̀ ṣì wà lójú àjọ. ibi bó ṣe wù Ọlọ́run ni ó ń ṣọlá ẹ̀ ọlátọ́lọ́run lè ṣe ló ń pẹ́pẹ́ mú lọ́mọ lọ́wọ́ àbọ̀ nínú. Ẹ ṣeun bàbá mi yàtọ̀ sí eré orí ìtàgé tẹ̀ ṣe kí lẹ tún máa ń nífẹ̀ẹ́ sí láti ṣe bóyá tó jẹ́ pé bóyá òun ló máa ń mú yín lára yá bóyá bí eré ìdárayá ni àbí kí lẹ tún máa ń fẹ́ràn láti ṣe. Mo ń ṣe eré ìdárayá mo máa ń rìn káàkiri estate tí mo wà ní mo tún máa ń ṣe MC náà báwọn tó bá lè sanwó ẹ̀ ní ilé ẹgbẹ́ yíbo làwà a máa ń ṣe MC náà. Especially tó bá jẹ́ intertribal marriage Yorùbá fẹ́ Ìgbò àbí Ìgbò fẹ́ Yorùbá a lè ṣe MC nínú ṣé ọ̀rọ̀ mi ò yẹ. tó ọpẹ́ ni fún Ọlọ́run tá bá sọ̀rọ̀ nípa eré bọ́ọ̀lù àwọn ẹgbẹ́ wo lẹ faramọ́ tẹ sọpọ́ọ̀tì. ní football. bẹ́ẹ̀ni. London is red. Sir? London is red.
àwọn wo nìyẹn. Arsenal ní Arsenal ní up red àbí. London is red ní dájú bẹ̀rẹ̀ náà nìyẹn London is red. Gunners for life. Up Gunners ní o ẹ̀yin Gunners tẹ wà nílé. Àwọn olólùfẹ́ yín náà rèé o. Tó ẹ ṣeun bàbá mi kẹ́ ẹ tó máa lọ lórí ètò mo fẹ́ kí ẹ bá wa sọ fáwọn èèyàn wa nínú ká máa gbọ́ ìbílẹ̀ rédíò TV kan sì máa wò wá mo fẹ́ kẹ́ ẹ bá wa sọ fáwọn èèyàn wa tó kí wọ́n máa gbọ́ ìbílẹ̀ rédíò kan sì máa wò wá lórí ìbílẹ̀ rédíò TV wa kẹ́ ẹ bá wa sọ fún àwọn aráalé o. ẹ̀yin aráalé o ìbílẹ̀ rédíò and TV ni mo dìbò fún o ẹ má kú òun bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ ìjìnlẹ̀ Yorùbá ìròyìn tó gbámúṣe àwọn eléré orí ìtàgé tọpọlọ wọn jí pépé ẹ má yẹ o ẹ má yẹ dá ìbílẹ̀ rédíò and TV tí má tún wá wò yín next time dára sí bẹ̀ yìí ni máa fojú yín rí orí kìlú yín ni máa fi bẹ̀rẹ̀. Ẹ ṣeun bàbá wa ọ náà lẹ ti gbọ́ wọn orin náà wọ́n wá wò ìjọ mi ìtàwọ̀ bàbá yín bẹ̀ ẹ má jẹ́ kí bàbá mi ó bínú o ẹ ṣeun mo dúpẹ́ bàbá wa adúpẹ́ pé a pè yín ẹ̀jẹ̀ wa lágbára náà òkè lẹ́ máa lọ ọlá yín tó ti ròkè kò ní lọlẹ̀ mọ́ láíláí ayé ti wá ń gbúròó ní báyìí wọn ní gbúròó yín lágbọ́n pa ayé ti ń fẹ́ yín báyìí wọn ní fẹ́ yín láfẹ́ pa lágbára Ọlọ́run ẹ máa mọ̀ ṣe àìmọ̀ṣe ò ní jẹ́ ti yín o lágbára Ọlọ́run ọpọlọ yín ò sì dàrú ọpọlọ yín ò ní dàrú torí àtẹni tí ń sọ̀rọ̀ àtẹni tí ń ṣe ní orí ìtàgé iṣẹ́ ọpọlọ ni wọ́n ní ọkùnrin tí ń sun rárá fọkùnrin ẹgbẹ́ àkọsẹ́ ní ṣe iṣẹ́ ọpọlọ ni lágbára Ọlọ́run ọpọlọ yín ò ní dàrú bàbá wa ẹ máa mọ̀ ṣe lágbára ṣe Èdùmàrè akínyí wípé ṣé ni àpè yín ẹ jẹ́ wa mo lérò pé bàbá tún pè yín níjọ́ míì ẹ tún dá wa lóhùn. Tọ́lọ́run bá fún wa láǹfààní àtúnyọjú pàápàá jùlọ láti ṣe polówó mi ò gbọ́dọ̀ wá nẹ́ẹ̀ka yìí má bàa jọ. Ẹ ṣeun mo dúpẹ́ bàbá mi ẹ bá dágbére fún gbogbo àwọn olólùfẹ́ yín nínú ilé ẹ bá kí wọn pé wọ́n ṣe tán gbọ́ wa o tí wọ́n sì wò yín ẹ bá dágbére fún àwọn. ẹ̀yin tẹ́ ń gbọ́ wa etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di ẹ̀yin tẹ́ ń wò wá ojú tẹ́ fi ń rí wa ò ní fọ́ o àtàwọn àtẹ̀yìn náà ò lọ́lá Elédùmarè ìpàdé wa nígbà míì bíi oyin o ire o gbogbo ọmọ Yorùbá ire o. Ẹ ṣeun bàbá mi wọ́n ní ó dìgbà kan náà ẹ ṣeun ó dàbọ̀. Ọmọ tó ń sọ ọyọ tí a kì í kíláàsì sílẹ̀ bá kíláàsì mẹ́jọ máa ń wọ́n kí kíláàsì after show is after fun. Ẹ ṣeun ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ lọ́wọ́ yín oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣeun ẹni tí ó bá jẹ́nà ìṣẹ̀wọ̀n ẹ̀kú àbínú torí pé ó pẹ́ wá díẹ̀ ká tó bẹ̀rẹ̀ program ló jẹ́ pẹ́ ká tó parí ẹ̀ báyìí torí pé káwọn bàbá wa tó darapọ̀ mọ́ wa ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ mi lórí ètò gbogbo ẹ̀yin tí a jọ tukọ̀ ètò tò ní débi tó lápẹẹrẹ mo dúpẹ́ lọ́wọ́ yín ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ bẹ̀rẹ̀ tí tẹ́ fi ń gbọ́ wá ò ní di lágbára ṣe Èdùmàrè mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ gbọ́ wá lórí ètò fún tòní níjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ẹ tún pàdé wa pẹ̀lú àlejò míì lórí ètò àwọn àlejò kàbìtì àwọn àlejò pàtàkì àwọn òṣèré ńláńlá tá a máa mú wá sí ojú ìwòran yín ní ọjọ́jọ́ Thursday ọjọ́ Àlàmísì láago kan náà ní déédéé ìgbà kan náà lágbára ṣe Èdùmàrè ẹ ṣé mo dúpẹ́ èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic náà rèé unbeatable ìyá àbàdàn yín náà rèé one and only presenter yín á sọ̀rọ̀ tẹfẹ́ tí mo ràn ọ̀yájú ọmọ yín rèé tí mo pàṣíwájú ń bàbá ajímọ̀tán rẹ̀ jẹ́ wà fún gbogbo UK mo dúpẹ́ ẹ̀mí náà ni mo bẹ̀ lórí ètò níbi tá a ti ń dábí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe mo lérò pé ẹ̀yin náà gbádùn ètò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa ẹ má gbàgbé fún gbogbo ìpolówó ọjà yín níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV ẹ̀yin alájí bàbá lọ́jà ní gbogbo ẹ̀yin òdókòwò oníléeṣẹ́ ńláńlá oníléeṣẹ́ kéékèèké tí ẹ fẹ́ polówó ọjà yín tẹ́fẹ́ káwọn èèyàn mọ̀ tẹ̀ ń tà àti tẹ̀ ń gbé ṣe ẹ kàn sí wa lónìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV ká fi tiwa gbé tiyín lárugẹ ká polówó ọjà yín kí gbogbo ẹ̀yin ó sì mọ̀ tẹ̀ ń tà àti tẹ̀ ń gbé ṣe lọ́dọ̀ yín owó òdàkọ̀mu owó péréte báyìí òun náà láfi polówó ọjà yín tìǹù yín náà ó sì dùn bákan náà fún gbogbo ìnáwó tí ẹ bá fẹ́ ṣe
ẹ fẹ́ alága àdúrà alága ìjókòó MC ní event planner ní ẹ fẹ́ olórin ẹ̀mí fún ilé ìjọsìn yín ní ẹ fẹ́ olórin fún ìnáwó yín ní red carpet host ní ẹ fẹ́ oríkì fún birthday ní bóyá ẹ fẹ́ ṣe surprise birthday fún àwọn èèyàn yín tí ẹ fẹ́ oríkì kí wọ́n bá yín kì wọ́n ẹyẹ kàn sí wa níléeṣẹ́ authentic event on point lábẹ́ àkóso èmi ọmọ yín ìyá àbàdàn authentic náà ni a wà lórí Instagram ẹ follow wa authentic event on point lórí Facebook page authentic event on point ẹ kàn sí wa níbẹ̀ máa ráwọn iṣẹ́ wa bákan náà nọ́mbà mi tẹ́ lè pè sí o náà ni 079-080-25944 079-080-25944 o náà ni ẹ lè pè mí sí fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ṣe káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé kò síbi tí ọwọ́jà wa ò dé ẹ lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp náà fẹ́yìn tẹ́ bá wà ní Europe Nàìjíríà fún gbogbo ẹ̀yẹ tí ẹ bá fẹ́ ṣe Ọlọ́run ọba kò ní jẹ́ kí òrèrè kó wọ́n lọ́ọ̀dẹ̀ kó wá gbogbo wa ayọ̀ náà là máa rí àní sunkún ara wa lágbára Ṣẹ́dùmarè ìbànújẹ́ ó kéré sóbi kò ní dàpọ̀ máyọ̀ wa a sì fi tẹ̀dùntẹ̀dùn a fi kẹ́dùn pẹ̀lú àwọn ẹbí bàbá wa Jimoh Aliu èyí tí wọ́n jáde láyé lónìí a fi tẹ̀dùntẹ̀dùn fi bá wọn kẹ́dùn fún ti bàbá wa Jimoh Aliu gbogbo ẹbí Jimoh Aliu pátápátá káàkiri igun mẹ́rin àgbáláyé pé wọ́n kú ara fẹ́ra kú o wọ́n kú lédè bàbá ògbóǹtarìgì òṣèré Yorùbá tó gbẹnu ṣáṣáṣá tó gbólẹ́nu ṣáṣáṣá òní bàbá wa yìí tí wọ́n sì ti ṣe àwọn eré orí ìtàgé lóníranran tí gbogbo wa yìí náà láti gba nígbà táwa kéékèèké tí àgbọ́njúmọ̀ àkí gbogbo ẹbí Aliu pátápátá wípé wọn kú ara fẹ́ra kú bàbá tí wọ́n dágbére fáyé lónìí Ọlọ́run ọba yóò tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rere iwájú tó ń dojúkọ yóò dẹ̀ ìtàn fi sílẹ̀ òní bàjẹ́ àtẹ̀bí àtàrà gbogbo pátápátá ọdún ó jìnnà síra wọn àní kánjúkú lágbára Ṣẹ́dùmarè ìbànújẹ́ òní dàpọ̀ máyọ̀ wa títí tí a tún fi pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run ọba àwa náà lámà wá ẹ̀yin náà ní sì máa bá ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ ni tí tẹ́ fi ń bọ́ mi nídìí kò dídè tẹ́ náwó sí lágbára Ṣẹ́dùmarè títí ìjọ́ mẹ́jọ tá a tún fi pàdé ká pàdé níre ká pàdé láyọ̀ ká mọ̀dọ̀ lódì lẹ́yìn ara wa ẹ má jẹ́ abáyàn já o ẹja aṣòun gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ bá ríṣù tọwọ́ kọ́mú tó fi gọ́gùn ojú ẹ má fọmú èṣù ṣeré o èṣù oníṣe mí kò ní ṣẹ̀yìn kò ní yà sílẹ̀ kó wa gbogbo wa títí tá a fi pàdé níjọ́ mẹ́jọ ká pàdé láyọ̀ ká pàdé níre ó dìgbà kan náà ó dàbọ̀. Káàkiri àgbáyé ó rẹ̀ dùdù ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni lárayá ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ ètò tó ń pè délérò ètò tó ní ṣe pẹ̀lú àṣà ìròyìn eré ìdárayá ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré bẹ́ẹ̀ ni live on air for advert jingle entertainment breaking news gossip and news event promotion church program muslim program and all of your events ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀ lọ́gán ní gbogbo ayé yóò gbọ́ rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom the classy of African community online station best for the community home and abroad ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio lórí Twitter Instagram àti Facebook ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́ ẹ pè àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743 ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì.